A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ìjọba àpapọ̀ ti tọpinpin ó kéré tán bílíọ̀nù 83 náírà (83 billion naira) sí ipasẹ̀ cryptocurrency àti ọ̀nà mìíràn tí wọ́n gbà fi ṣe àtìlẹ́yìn fún ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè tí ó wáyé láìpẹ́. Lára rẹ̀ ni $50 million cryptocurrency, $38 million nínú rẹ̀ ni wọ́n gbégidí nínú àpò ìkówósí 4 cryptocurrency wallets àti bílíọ̀nù 4 náírà tí wọ́n dá papọ̀ káàkiri ọ̀dọ̀ àwọn bàbá ìsàlẹ̀ olóṣèlú àti láti Abuja, Kano, Kaduna àti Katsina. Èyí wà lára ìròyìn tí National Security Adviser (NSA) Nuhu Ribadu ṣe àgbékalẹ̀ rẹ̀ níbi ìpàdé ìgbìmọ̀ àkọ́kọ́ tí Ààrẹ Bọ́lá Tinubu darí ní ilé agbára ìlú Abuja. Gẹ́gẹ́ bí ìwádìí níbi ìpàdé tó wáyé lánàá ni Ribadu ti ṣe àfihàn wípé àwọn ti ṣe ìdánimọ̀ ará ilẹ̀ òkèèrè kan gẹ́gẹ́ bí bàbá ìsàlẹ̀ àwọn tí wọ́n na àsíá orílẹ̀-èdè Russia sókè nígbà ìfẹ̀hónúhàn. Láìpẹ́, wọn yóò kéde wíwá wọn. Alamí kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ ọ́ di mímọ̀ wípé àwọn kan lórílẹ̀-èdè tí wọ́n ṣe àtìlẹ́yìn ni wọ́n ti tọpinpin dé Abuja, Kaduna àti Kano tí wọ́n sì ti fi ọwọ́ ṣìkún òfin mú. Ọjọ́ Ìṣẹ́gun ni ìròyìn jábọ̀ wípé Ààrẹ Tinubu pe ìpàdé ìgbìmọ̀ ìpínlẹ̀ láti jíròrò lórí ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára (End Bad Governance) tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí, ètò ààbò, ọrọ̀ ajé, oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára ìgbìmọ̀ yìí la ti rí Ààrẹ Tinubu tí í ṣe alága ìgbìmọ̀, igbákejì ààrẹ Kashim Shettima, gbogbo ààrẹ àná pẹ̀lú olórí ológun orílẹ̀-èdè àná, gbogbo adájọ́ àgbà àná, ààrẹ ilé-ìgbìmọ̀, agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin, agbẹjọ́rò fún ìjọba àpapọ̀, akọ̀wé ìjọba àpapọ̀ àti gbogbo gómìnà. Ààrẹ àná Goodluck Jonathan àti Muhammadu Buhari kópa nínú ìpàdé ìgbìmọ̀ àkọ́kọ́ yìí bí ààrẹ ológun àná ajagun-fẹ̀yìntì Yakubu Gowon àti ajagun-fẹ̀yìntì Abdulsalami Abubakar ṣe darapọ̀ mọ́ wọn lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Abia, Adamawa àti Akwa Ibom. Ṣùgbọ́n ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ àti ajagun-fẹ̀yìntì Ibrahim Babangida kò bá wọn kópa nínú ìpàdé. Níbi ìpàdé yìí ni mínísítà fún ìdàgbàsókè ohun àlùmọ́ọ́nì Délé Aláké ti sọ wípé ìjọba kò ní fi ààyè gba ìgbésẹ̀ àyípadà ìjọba ní ọ̀nà tí kò tọ́. Ó ṣe àpèjúwe ìfẹ̀hónúhàn yìí gẹ́gẹ́ bí ìgbìyànjú àti yí ìjọba padà, bí ó ti sọ wípé bí irúfẹ́ bẹ́ẹ̀ bá máa wáyé, ó gbọ́dọ̀ jẹ́ nípa ìbò. NSA sọ̀rọ̀ lórí ètò ààbò bí ó ti sọ àsọdájú wípé wọn kò ní fi ààyè gba ẹnikẹ́ni láti ba ìjọba tiwantiwa tí a jà fitafita fún jẹ́. Ó ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ti dúró wámúwámú láti bójútó gbogbo agbègbè kí wọ́n sì dáàbò bo ìjọba tiwantiwa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti ṣe ìdálọ́lá 50 bílíọ̀nù náírà (50 billion naira) fún àjọ alámòjútó ètò ẹ̀yáwó fún akẹ́kọ̀ọ́ (NELFund). Àjọ EFCC ni ó ṣe àfihàn yìí lánàá nígbà tí adarí NELFund Akíntúndé Sọ́yà darí ikọ̀ rẹ̀ lọ ṣe àbẹ̀wò sí olú iléeṣẹ́ àjọ EFCC ní Abuja. Sọ́yà fìdí ẹ̀ múlẹ̀ wípé owó yìí jẹ́ òye ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n ṣe láti pèsè owó fún ètò ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́, bí ó ti dúpẹ́ lọ́wọ́ àjọ EFCC fún ojú rere tí wọ́n fi wo iṣẹ́ tí wọ́n ń ṣe láti lè ṣe àgbékalẹ̀ nínú owó tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn oníwà ọ̀daràn láwùjọ. Nígbà tí ó ń fèsì, alága àjọ EFCC Ọlá Olúkóyèdé gbóríyìn fún Ààrẹ Tinubu fún èròǹgbà rẹ̀ tí ó ṣe àpèjúwe ní òfin tí ó tako ìwà ọ̀daràn (Policy Issue Against Crime). Ó ní àìsí agbára fún òbí ló ń mú ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọ inú ìwà ọ̀daràn àti jìbìtì. Fún ìdí èyí ni wọ́n ṣe gbọ́dọ̀ gbóríyìn fún ààrẹ tí ó pèsè àǹfààní fún akẹ́kọ̀ọ́ láti kàwé, kò ní fi ṣe ipò tí òbí wà. Ọ̀gá àgbà EFCC wá gba àwọn alámòjútó NELFund ní ìyànjú kí wọ́n jẹ́ kí ọwọ́ wọn mọ́ sí iṣẹ́ wọn kí èyí lè ràn wọ́n lọ́wọ́ àti gbógun ti ìwà ọ̀daràn. Olúkóyèdé ní òun yóò rí i dájú wípé wọn kò ṣe àtúnjí tàbí àpapín fún owó tí wọ́n yà sọ́tọ̀ fún ètò
akẹ́kọ̀ọ́. Ó ní gbogbo ìgbà ni kí wọ́n máa jíyìn iṣẹ́ wọn fún àjọ EFCC. Ó ní kí wọ́n má bu ọwọ́ lu ohun tí kò bá dá wọn lójú, kí wọ́n má jẹ́ kí ẹnikẹ́ni tì wọ́n gbọ̀ngbọ̀n, kí ó sì jẹ́ kí àwọn òṣìṣẹ́ mọ̀ bí kò bá sí owó mọ́. Ọjọ́ 12 oṣù karùn-ún ni ìforúkọsílẹ̀ akẹ́kọ̀ọ́ fún ètò ẹ̀yáwó yìí bẹ̀rẹ̀ pẹ̀lú akẹ́kọ̀ọ́ 1,200,000 ní gbogbo iléèwé gíga tìjọba káàkiri orílẹ̀-èdè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpele àkọ́kọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ti sọ àsọdájú wípé ìjọba rẹ̀ ní ojúṣe láti wá ìdájọ́ tí ó yẹ fún ọmọ ọdún 16 tí ológun yìnbọn pa níbi ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Zaria. Bí a kò bá gbàgbé wípé Ismail Muhammad ni wọ́n yìnbọn pa níbi ìfẹ̀hónúhàn bí àwọn agbófinró ṣe ń fi àṣẹ kónílé-ó-gbélé kọ́fíù múlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna. Lẹ́yìn èyí ni gómìnà rán aṣojú lọ kí òbí olóògbé ní Zaria bí ó ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ikú òjijì tí ó pa ọmọ wọn, kí ó tó ṣèlérí wípé ìjọba rẹ̀ yóò rí wípé wọ́n gba ìdájọ́ òdodo. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni gómìnà ti fìdí èyí múlẹ̀ bí ó ti dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu fún ìdárò rẹ̀ àti àsọdájú wípé ìdájọ́ yóò wáyé lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Bí awuyewuye ṣe ń wáyé lórí ojúlówó iye tí àwọn aṣòfin ìjọba àpapọ̀ ń gbà lówó oṣù pẹ̀lú bí ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe rí àti àṣírí ìkọ̀kọ̀ tó rọ̀ mọ́ owó tí wọ́n ń gbà lóṣù, àfihàn tí ń yọjú sí i pẹ̀lú àfihàn tí ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe wípé owó ńláńlá ni àwọn aṣòfin ń pín fúnra wọn tí èyí sì lòdì sófin. Ọmọ ilé-ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá àti sínétọ̀ tó ń ṣaṣojú Gúúsù Kánò láti ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) Abdulrahman Kawu Sumaila ti fèsì sí awuyewuye bí ó ti ṣe àfihàn wípé àpapọ̀ owó tí òun gbà lóṣù jẹ́ mílíọ̀nù 21 náírà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn BBC lédè Haúsá lówùúrọ̀ òní ni ó ti sọ wípé owó oṣù òun gangan kò wọ mílíọ̀nù kan náírà lẹ́yìn tí wọ́n bá yọ owó gbá owó àwo díẹ̀ ló fi lé ní 600,000 naira. Ó wáá fi kún un wípé sínétọ̀ kọ̀ọ̀kan ló ń gba 21 million naira lóṣooṣù gẹ́gẹ́ bí owó àmúlò running cost. Ó ní àjọ Revenue Mobilization Allocation and Fiscal Commission (RMAFC) ni ó ní agbára láti sọ iye tí aṣòfin tàbí onípò òṣèlú lè gbà. Ọjọ́ Ìṣẹ́gun ni ìròyìn jábọ̀ wípé àjọ RMAFC ṣe àfihàn iye tí ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ ń gbà tí àpapọ̀ iye rẹ̀ jẹ́ 1,063,860. Nígbà tí wọ́n yànnàná rẹ̀, ojúlówó owó oṣù jẹ́ 168,866.70. Owó epo àti ìtọ́kọ̀ṣe jẹ́ 126,650. Personal assistant 42,216. Àwọn òṣìṣẹ́ inú ilé 126,650. Owó ìpápánu àlejò 50,660. Owó iná, omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ 50,660. Owó ìwé ìròyìn 25,330. Owó aṣọ wardrobe allowance 42,216.66. Owó ilé ní títúnṣe 8,443.33 àti owó agbègbè constituency allowance 422,166.66. Alága àjọ RMAFC Mohammed Bello Shehu ni ó ṣe àfihàn yìí sí ìfèsì sí awuyewuye lórí owó oṣù fún àwọn sínétọ̀ àti aṣòfin ìjọba àpapọ̀. Bí a kò bá gbàgbé wípé àìpẹ́ yìí ni ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe ẹ̀sùn wípé àwọn aṣòfin ni wọ́n ń sọ iye tí wọ́n fẹ́ gbà lóṣù, èyí sì lòdì sófin. Shehu Sani náà ti sọ ọ́ rí ní gbangba wípé sínétọ̀ kọ̀ọ̀kan ń gbà tó mílíọ̀nù 13.5 náírà lóṣù yàtọ̀ sí owó oṣù gangan tí ó jẹ́ 750,000 naira tí àjọ ṣe àgbékalẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí.
ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ èkìtì ti rán ọkùnrin 4 kan lọ ẹ̀wọ̀n gbére lórí bí wọ́n ṣe jí ìyá àgbàlagbà kan ẹni ọdún 75 75 years ní ìkẹ́rẹ́-èkìtì. Àwọn afẹ̀sùnkàn adéoyè sunday adéwúsì dáre gbámigbóyè dámilọ́lá àti ògúnláyé ṣeun yàtọ̀ sí ẹnì karùn-ún òjó tọ́pẹ́ tí wọ́n yọ̀ǹda lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún 2017 ni wọ́n jí ìyáàfin florence pópóọlá gbé ní ilé rẹ̀ ní ìkẹ́rẹ́-èkìtì tí wọ́n sì fi pamọ́ sínú igbó láàrin ìyíò àti àwọ̀-èkìtì fún ọjọ́ 4 títí wọ́n fi yọ̀ǹda rẹ̀ lẹ́yìn tí wọ́n gba mílíọ̀nù 1 àbọ̀ náírà. Àwọn márààrún yìí ni wọ́n mú tí wọ́n sì gbé lọ ilé-ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn ìlòdì àmọ̀pọ̀, ìdigunjalè àti ìjínigbé. Adájọ́ Lékan Ògúnmóyè fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn wọ̀nyí jẹ̀bi ẹ̀sùn látorí ẹnì kìíní dórí ẹnì kẹrin. Lẹ́yìn náà ni ó rán àwọn mẹ́rẹ̀ẹ̀rin lọ ẹ̀wọ̀n gbére ṣùgbọ́n tí ó yọ̀ǹda ẹnì karùn-ún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn àti olóṣèlú Ọmọ́yẹlé Sowore ti fèsì sí ìpàdé tí ó wáyé lánàá láàrin ààrẹ Bọ́lá Tinubu àti aṣíwájú rẹ̀ Muhammadu Buhari níbi ìpàdé ìgbìmọ̀ ìpínlẹ̀ tí ó wáyé ní ìlú Àbújá. Sowore tí í ṣe olùdíje fún ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú African National Congress (AAC) ṣe àpèjúwe ìpàdé ọ̀hún ní aláìláṣeyọrí pàdé aláìláṣeyọrí (failure meeting with a failure). Ọ̀pọ̀lọpọ̀ àwọn ààrẹ àná àti olórí ológun àná ni wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé yìí yàtọ̀ sí Olúṣẹ́gun Ọbásanjọ́ kò yọjú bẹ́ẹ̀ ni kò darapọ̀ mọ́ wọn lórí ẹ̀rọ ayélujára. Níbi ìpàdé yìí ni àwọn ìgbìmọ̀ ti gbóríyìn fún Tinubu bí wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìfẹ̀hónúhàn ìjọba tí kò dára tí wọ́n ṣe tako ìjọba tó wà lóde. Ṣùgbọ́n lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Sowore kọ sí wípé aláìláṣeyọrí pàdé aláìláṣeyọrí ní ilé agbára ìlú Àbújá. Ó ní ààrẹ àná tí kò ṣe àṣeyọrí tún ní ìpàdé pẹ̀lú ààrẹ lọ́wọ́lọ́wọ́ tí ìyẹn náà kùnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.